Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. فضيلة الشيخ محي الدين سلمان ọba àlekè ọlá tí ó gbé yín kalẹ̀ dáadáa gbogbo ẹ̀mí àlàáfíà ọlọ́nkọ́ máa ṣàbọ̀wá jogún ẹ̀ fún yín. Àmín. àmín. gbogbo ẹ̀yin olóyè bàbá ni mo kí ìmọ̀ ọkọ̀ oyè yín lọ́kọ̀ọ̀kan wakilul muslimin awwalu salihin fakhrul ulama mujahidu din mo kí gbogbo yín ọlọ́run tó fi ń ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ fún bàbá ọlọ́run ní yẹ yín sáà láíláí. Àmín. mo kí bàbá ìmáàmù lẹ́ẹ̀kan sí i mo wá sílùú Ọ̀fà lónìí mo ti délẹ̀ yìí láti òru àná bíi aago 11 sí 12 ń lọ lù ni mo wọlé ìlànà ńgbà mo parí wáàsí lẹ́kọ̀ọ́ mo wá ní prógrámù níbí lónìí Sunday mo wá wò pé kí n tó máa gba Ògbómọ̀ṣọ́ lọ ó lè pẹ́ mi ni mo fi wá sùn lóru mo lọ́jì sí Avalon Hotel mo wá wò pé láàárọ̀ yìí kí n kọ́kọ́ jí lọ ọ̀dọ̀ bàbá ńlé kí n tó lọ bí tí mo wá ṣùgbọ́n bí tó ṣe rí kò gbà bẹ́ẹ̀ bí mo ṣe wá ṣe tán bẹ́ẹ̀ tí mo fẹ́ máa lo Ògbómọ̀ṣọ́ ni mo wá ní àfi kí n dọ́dọ̀ bàbá ìmáàmù Ọ̀fà kí n tó máa lọ orí pé ọlọ́run ní la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha. mo fi ní kí n lọ pé ìwọ̀ torí pé bàbá ìmáàmù Ọ̀fà náà wọ́n á kún wọn lójú pọ̀ gan bí mo ti kéré tó tí ń jùmọ̀ sí gbé lọ bí ènìyàn kà yìí tí mo rí jóńjó bí ẹran orí rẹ̀ sí tí ń fẹ́ ju ìdérí ìgò lọ lẹ́gbẹ̀ẹ́ ìgò àwọn ni ìgò àwa nìdérí rẹ̀ àwọn ni odidi rẹ̀ sí àwa ni jóńjó létí ń bẹ lókè. bí mo ti kéré mọ náà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà máa fojú pa mí rẹ́. wà á máa yẹ dìlì mi ní ọ̀tọ̀ náà ó yẹ ń sàrà kọ́ra. odidi ìlú sì ni wọ́n téèyàn bá fi wá gbàgbé ọlá tó yẹ kéèyàn fún ìlú téèyàn gbàgbé iyì tó yẹ kó fún ìlú téèyàn gbàgbé àpọ́nlé tó yẹ kó fún ìlú èèyàn ṣàbòsí ìlú yẹn ni. tẹ́jí òfònú nulẹ̀ dìdá tí bí adìlàmí. àbòsí téèyàn ṣe fún ìlú yẹn níjọ́ téèyàn ọba jìyà àbòsí yẹn ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ ojú dèjé àbòsí tó ń ṣe lọ. tẹ́jí òfònú nulẹ̀ dìdá tí bí adìlàmí. bí wọ́n wọ Ọ̀fà bẹ́ẹ̀ tí mo sì jáde bẹ́ẹ̀ tí mi lọ ṣe ẹkú ilé fún bàbá káwọn náà ṣe káàbọ̀ fún ọmọ àbòsí ni mo ṣe níjọ́ tí yàrá ọba jẹlúwẹ̀ kì í ṣe ìyà kéke. ìyá tí mo wá ń lọ ilé wọn nígbà Ọlọ́run rí pàníyàn dà mí pè wọ́n kọ́dà àrí kan náà ọmọ kéwú tó ní àbá ìmáàmù ẹ̀ sì pé ìmáàmù àbàkẹ́tùmọ̀ ẹ̀mọ́ níwọ̀n èwòlàbọ̀rọ̀ máa ń sọ fún ẹni tí ń bẹ lé pé mò ń bọ̀ nù lé bíbí lèmi náà mò ń bọ̀ tí ń bá délé tí ń bá bá wọn ṣé wọn ò ní ṣe mí pẹ̀lẹ́ ni wọ́n gbẹ́gà fún mi sí ń jókòó nígbà bá sì jókòó tó ṣe díẹ̀ máa lọ wọ́n mọ̀ pé mo dénú ilé mi. wọ́n máa yẹ dìlì mi lọ́tọ́ náà ó yẹ sàrà kọ́ra. sọ́nà rí bá níyàn dá mo fẹ́ délé tán ni mo pàdé bàbá lójú ọ̀nà bàbá wa súnrí mọ́lẹ̀ nú ọkọ̀ ẹ̀wẹ̀ kọ́ ebo yẹ wọn bẹ̀yìn tí ni pé ìmọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ ọmọ wa ni yọ wà kí a mi àjókòó sí wọn wá sáré bọ́lẹ̀ nú ọkọ̀ ó pé aládùúrú bọ́lọ̀ ti kẹ́yìn tó yìí èmi tí ń jẹ́ nǹkan kan ilẹ̀ tó wá sáré bọ́lẹ̀ nú ọkọ̀ fún èmi náà wà lọ pàdé wọn ní ni wálé wá kíyìn ni
wọ́n láwọn ń lòdì kan mọ́ lóde ẹ̀ máa nìṣó lóde ká sìn yín lóde nígbà bá sìn yín lóde ká ẹ yọ̀ǹda wa ká máa lọ. torí bẹ́ẹ̀ bàbá ìmọ̀mọ́ ọ̀fà ó kì í pọ̀ ọlọ́run kọ́ máa ṣe ìbámi dúró tì yín ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín yóò máa dá ọlọ́run tí ní kó dá lónìí ọlọ́run ní kó dá lánàá bó bá dọ̀la ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé wala la hawla wala quwwata illa billah. sọ pé ara ayé níbọn wọ́n níbọn bàbá ìmọ̀mọ́ ọ̀fà wọ́n ní wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún àdúrà ni mo ṣe. wọ́n lọ fà wọ́n ìmùsàdúrà bí wọ́n bá yìnbọn bí wọ́n bá ta fà kò ní ṣe kó ngẹ̀yìn láyé láyé. ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. bí wọ́n bá yìnbọn bí wọ́n bá ta fà kò ní ṣe kó ngẹ̀yìn láyé láyé. ara ayé lọ́ta wọ́n lọ́ta wọ́n sì tún lẹ́tù wọ́n lẹ́tù. ara ayé lọ́ta wọ́n lọ́ta wọ́n sì tún lẹ́tù wọ́n lẹ́tù. bá yẹn tàbí wọ́n bá yẹn tù kò ní ṣe kó ngẹ̀yìn láyé láyé. ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. bí wọ́n bá yìnbọn bí wọ́n bá ta fà kò ní ṣe kó ngẹ̀yìn láyé láyé. ara ayé láṣẹ wọ́n láṣẹ wọ́n sì tún lè pè wọ́n lè pè. ara ayé láṣẹ wọ́n láṣẹ wọ́n sì tún lè pè wọ́n lè pè. bàbá tá a ṣe bí wọ́n bá ṣe pé kò ní ṣe kó ngẹ̀yìn láyé láyé. ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. bí wọ́n bá yìnbọn bí wọ́n bá ta fà kò ní ṣe kó ngẹ̀yìn láyé láyé. nínú tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ tí mo tó kọ́ lára wọn tẹ́lẹ̀ náà wà lò lónìí òun ni pé bá a ṣe mú iye bọ́ọ̀lù ẹnu ọkọ̀ mo wá rìn lẹ́yìn wọn bàbá ìmáàmù ní àwọn lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ń wò pé ìmáàmù ìlú ni àlèmí náà jájọ ọdún lẹ́gbẹ̀ẹ́ àwọn ní ara ọmọ kéwù yìí lèmi mo wá rìn lẹ́yìn wọn tá a fi débi. àwọn ọmọ kéwù wọn mú àlìkínbà fún mi wọn fi àbáyà sí mi lọ́rùn pé ẹ̀yin náà lu àbáyà mi ní ara o bẹ́ẹ̀ yà bá tẹ̀ láfa rẹ̀ lóde wọ́n gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ nú àfa àtọmọ kéwù sọ bàbá lọ̀rọ̀ kúrò abẹ́lẹ̀ ẹ̀ ẹ bá ń fún ọ ní 100,000. bẹ́ẹ̀ni ìdá kóòtù amúralẹ̀ ìsàfikà ọ̀nà ìbùdó. wà á mọ̀ọ́kà àgbà Mùsá wà Mùsá yà fi ibùkà mi. ẹ lọ bá yàrá ìyá àdínì. ẹgbà 25,000 lọ tí a. wà á já ta fàyínà lọ́ọ̀lù Mùsá. Hello bá bàbá Gegele ẹgbà 20,000. Anta Musa wa Musa la yusibuka min haythu wajjahta fa inna Allahu Musa. Anta Musa no. Anta Musa wa Musa la يصيبك من حيث وجهت فإن Gegele wọ́n ti san 20,000 tí wọ́n ní. فإن الله موسى حيث وجهت فإن الله موسى. Adini 25,000. 25,000. Manziluna rahabo liman zawu nanu sawawu babajayi wa toribo olatudu wa kullu ma
حرمه الخالق. ẹmú nǹkan jáde. bàbá ní ẹmú nǹkan. ينزلنا رهبا ينازعه. gbọ́láǹkà yìí. نحن سواء فيه والطريق. ẹni bá pọ́nlé lé àpọ́nlé. وكل ما فيه حلال له. bí mo sọ wá dúró ìmọ̀ ní di káàsì 50,000. bàbá ní. bàbá ní 1,000 tààrọ̀ ní ní ọ́. tààrọ̀ ní ní ọ́. mo jáde wá nísìn. bàbá ní. حرمه الخالق. bí mo ti wí nǹkan gbọ́dọ̀ pèsè ẹjú méjì o. إلا الذي parí. حرمه الخالق. ọlọ́mọ̀nà tó jáde pẹ̀lú bìtìbìtì mi. ينزلنا رهبا. mo lọ rí ẹsẹ̀ bàbá. لمن زاره. nípa ọ̀nà 50 ọ̀nà ni. 50 ọ̀nà ni سواء فيه والطريق. ẹ gúnlẹ̀ láyọ̀. وكل ما فيه حلال له. يا إلا الذي حرمه الخالق. ẹ gúnlẹ̀ ọ̀la agbára. ọ̀la agbára. 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 la hawla wala quwwata illa billah.